ọ̀pọ̀ tíra náà gbogbo tí wọ́n kọ ọ̀pọ̀ lọ́rọ̀ pẹ̀tẹ́ lókè mọ̀lẹ́ ń bẹ̀rù tọ́ aláàfẹ́ kí program ogun à ń gbé ni lẹ́yìn náà ni àáfàá wa dìde ojúbátò zaman Muhammadu Kamaludeen Al-Adabiy ọlọ́run kó jẹ́ ká rí àáfàá mufti ilé òkè ògùn pẹ́ àáfàá Abdulrahim Hamza ọmọ kéwù Sheikh Adamu ni ìwọ̀n sọ́nu tíra rẹ̀ humatu sakofa fi tugiyan sakofatul masihiyya al-injiliziya ọlọ́run ti ń sọ èdè lárúbáwá ọ̀làjú lárúbáwá láti fi gbógun tìgbẹ́rù gbọ́n rí tàwọn ẹlẹ́sìn míì níbi tọ́jẹ́ ti English pé lárúbáwá ò ní kankan ìwọ̀n sọ̀rọ̀ ó ní bí ilmihi nadima aktharu limunkirina li sheikh ó ní bí ilmihi nígbà tí Sheikh Kamiludeen ó ní gbogbo àwọn tí a takò àfa rẹ̀ kábàámà pé yé àbámá àmọ́ pẹ̀lú nǹkan báyìí wà láfi takò nígbà tí Sheikh Kamiludeen jáde bí ilmihi nadima aktharu limunkirina li sheikh Sheikh Kamiludeen wá dé ẹ wá wo sẹ́tà àwọn náà ṣe bàbá Sheikh Adamu wọn sọ pé nabaga Muhammadu Kamaludeen في العلوم العربية حتى أدهش جميع معاصره ورسق الفصاحة في الواس والمحاضرة حتى أعجز من قبله وأتعب من بعده وبكي في هذا الميدان نوى ربع القرن من الزمان لم ينازعه واحد ولا اثنان بل صار مثلا يتز به ولم يبق من معاصره ما لم يتأثر به أو لم يقتبس من أساليبه سئمكم sáà lè rírú ẹ̀ ìlú wo láti rí ní Ìlọrin yà yìí ni bàbá ní tó bá tiẹ̀ jẹ́ pé ìdá kaná Ibnu Taymiyyah jìnnà ní sínú mubakira Ìmáàmù Shafi jìnnà ní sínú mubakira Ìmáàmù Suyuti ó jìnnà sínú mubakira bàbá ní kò sẹ́ màá bí tiwọn torí pé lárúbáwá ni wọn ilẹ̀ lárúbáwá wọn bí wọn sí wà á kà sún mi mukhtalifu suyukh wọn kọ́lọ́dọ̀ eléyìí wọn dàgbà sáàrin lárúbáwá àmọ́ Muhammadu Kamaludeen òun èsè lárúbáwá àfáàrè èsè lárúbáwá tòun ti bẹ́ẹ̀ òun náà sì jìnnà ní age bó lẹ́yìn tí ń pe age tí ti dàgbà ẹ má pe teenage age barakallahu fikum ó sì jìnnà nígbà náà fakana bizalika ayatan min ayatillah wa ajubatan من عاجب الدهر وكرامة للشيخ محمد كمالudeen لأنه أول من تباهر وتخرج في مثل السنة ما شاء الله ẹ̀wọ̀ òṣèlú àwọn náà ṣe kéwàá sí ìmọ̀lọ́lá dínì Alhaji àgbà náà ní àwọn tí wọ́n kọ rọ̀sáìlù wọn wà tíra wọn wà orin wọn wà 1945 ní ọba Bauchi ọwọ́ kí ọba Abdulkadir bunu Shuaibu nílọrin àwọn méjèèjì wá dìde ṣe ń tẹ́ bá ní náà lẹ́ẹ̀ máa fi hàn ke ilé wo lẹ́wọ̀ àwọn ọlọ́sẹ́ ní Jerusalem wọn lọ ni àbílẹ̀ ìgbìlẹ̀ à nírú ẹ̀ ńlẹ̀ yìí wá ká lọ ọ̀dọ̀ Alhaji àgbà kọ̀ wá wò ní táwọn náà ní fàárí ńlẹ̀ yìí nù wọn á dé kí Alhaji àgbà náà wá ṣe nǹkan bí irin làwọn fi gbẹ́rin Alhaji àgbà náà wá kọrin fún wọn rahimahullah ọwọ́ ní bàdá kọ́mọ́ra majidin bí madrasatil ula amirani siniwa al-aslibaran atiyati bàdá ẹ̀wò nǹkan tíra bàlágà mélòó lọ́wọ́ Alhaji àgbà fi kọrin tó fi àwọn ọba méjèèjì pé bàdà kọ́mọ̀rọ̀ majidin ọwọ́ àṣẹ kásfù mushabahu ó fi tẹ̀síbí ó fi mushabahu yìí rẹ̀ ọwọ́ ní bàdà kọ́mọ̀rọ̀ majidin bí madrasatil ula amirani siniwal asli baran atiyati ọwọ́ akọrin náà torí náà dàbò háyà bàbá gbé orin náà délẹ̀ lárúbáwá nígbà tí wọ́n fẹ́ tẹ̀síra tẹ̀ sọ̀rọ̀ Sheikh Kamiludeen lárúbáwá ẹ̀ wọ́n sọ fún bàbá pé orin yìí tatabul idofati pọ̀ ń bẹ tufsidul maana baba ni la tatabul idofati ayana la tufsidul maana kí ìdọ́fà pọ̀ ń bí orin kò bó orin jẹ́ tọ́lọ́lọ́ náà máa lò bẹ́ẹ̀ nínú alukurani ọlọ́ni ká aya àyìn sọ zikiru rahmati rabbika tatabul idofati kì í bà nǹkan jẹ́ baba ni lẹ́yìn náà usulul adabiya gbogbo usulul adabiya al-asrul jahili asrul islami asrul umawi asrul abbas al-awwal asrul abbas al-thani asrul mamalik asrul hadith bàbá ní kò tí sẹ́ni tó kọrin tó ní ìjádà tó murul qais fi wasfil isan bukawala latilat kò tí sẹ́ni tó bá murul qais tatabuli ìdọ̀fà ti sí wa ń bẹ́ kò sì bá túmọ̀ rẹ̀ jẹ́ ó ní làwù àìtọ̀lá bọ́búyín wàsákọ́ ní àmàtìn wà èrè àù sèrèhánì wà tẹ̀kìrìbù tẹ̀tìfúlì
tatabu ni idofat la tufsidul maana lárúbáwá ni ó mo gbé yẹn kalẹ̀ àkọlé Alhaji kí ọba ṣe gbé jáde ní bàbá ò ní gbé lọ́lẹ̀ lárúbáwá Egypt wọ́n ti tẹ̀tírà náà wọn ò ní tẹ̀tírà tí wọ́n bá rí pé kọkúkọ lọ́kọ pé búlọ́ọ̀kù ló tójọ́ yìí wọn ò ní tẹ̀ torí náà ìmọ̀ ló ní àdínì ìmbùràtòrí àkínparí ọ̀rọ̀ mi sí ẹ̀kejì ó sọ̀rọ̀ mi ẹlẹ́kejì